Ẹ kálẹ́ o ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sign petition tí à ń sọ nípa yìí bá a ṣe máa sign petition yẹn gangan lélẹ̀ link yẹn tẹ́ bá ti click ẹ̀ á gbé nǹkan tó ń show yìí jáde fún wa. Ẹ wá lọ síbẹ̀ ẹ kọ orúkọ yín sí orúkọ àkọ́kọ́ àti orúkọ bàbá ló wà ní ibi kejì yẹn. Orúkọ àkọ́kọ́ tí mo kọ síbẹ̀ yẹn mo kọ gẹ́gẹ́ bí ọmọ Odùduwà. Mo wá ní orúkọ bàbá mi jẹ́ Odùduwà. Nígbà tí mo kọ yẹn tán mo wá kọ email address mi, ibi tí wọ́n fi ìwé ránṣẹ́ sí fún mi, mo wá kọ sí email address mi yẹn á jẹ́ email address tí yín gangan lè máa kọ sí ibẹ̀ yẹn. Tẹ́ bá ti wá kọ email address yín tán àwa lọ sí ibi tá a wà, à mú ìlú ibi tá a bá ń gbé, kò bá jẹ́ Nàìjíríà lẹ́ ń gbé, ìlúkìlú tẹ́ bá ń gbé ẹ ó mú orúkọ bẹ̀. Tí ẹ bá mú pé United Kingdom lẹ́ ń gbé á béèrè postcode. Tẹ́ bá mú pé America lẹ́ ń gbé á béèrè zip code. Tẹ́ bá mú pé Nàìjíríà lẹ́ ń gbé á níbo lẹ́ ń gbé mbẹ̀. Bọ̀ nígbà tí mo mú pé Nàìjíríà mo ń gbé, ó ní ìlú bo ni mò ń gbé Nàìjíríà, mo wá ní Èkó ni mò ń gbé, Lagos. Mo wá ní ó yá ẹ fẹ́ kó sọ orúkọ yín ní o àbẹ́ ẹ fẹ́ kó sọ orúkọ yín fún gbogbo ayé àti nǹkan tẹ́ bá kọ sí, ẹ wá ní pé sign this petition. A wá fi orúkọ oríṣiríṣi àwọn tó ti sign petition yẹn, àwọn tó ti fi owó sí orí ẹ̀ tán fún wọn lówó. Eléyìí kì í ṣe dandan, kò pọn dandan pé kẹ́ ẹ fún wọn lówó tí ẹ bá sign petition yìí, nítorí pé kì í ṣe dandan. Tó bá wù yín ni, ṣùgbọ́n kí lẹ fẹ́ fún wọn lówó fún? A wá béèrè pé tẹ́ bá fún wọn lówó àwọn aṣọ mọ́ ẹ lè ní pé ẹ fẹ́ fún wọn lówó, ẹ fẹ́ share petition yẹn instead ni. Tó bá wù yẹn lè share, tó bá wù yẹn lè má share. Ṣùgbọ́n téèyàn bá ń ṣọmọ àlè Yorùbá, ọmọ ilẹ̀ Odùduwà, kí ló tí ò ní share? Àwa ní a fẹ́ share. A wá béèrè pé ibo la fẹ́ share sí. Àwa ní ṣé Facebook la fẹ́ share sí ni o, àbá fẹ́ copy ẹ̀, àbá fẹ́ share pẹ̀lú Twitter, àbá fẹ́ share pẹ̀lú email. Ní tó dájú bẹ́ẹ̀ ni copy ni. A wá sọ àwọn tó share lórí WhatsApp, àwọn tó ṣe akọ gbogbo ẹ̀ fún ibẹ̀ yẹn. Ẹ̀yin náà wá copy ẹ̀. Tẹ́ bá ti copy ẹ̀, ẹ wá mú lọ sórí WhatsApp yín. Èèyàn mi kan lélẹ̀, èèyàn mi lẹ́nu yìí tó sign yìí, bíbá mo ti pé èèyàn mi. Èèyàn mi náà àti Dọ́pẹ́ Akérèlé, Daniel Ọ̀sáwẹ̀, Ọlámídé Akọ́mọláfẹ́ ìkan ló sign nìyẹn. Gbogbo àwọn tó sign ẹ̀rú kan wọ́n bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà míì bóyá bíi the last 2-3 hours. Tàbá ti ṣe bẹ́ẹ̀ yẹn ó tán nìyẹn o. Ṣùgbọ́n kẹ́ tó máa lọ, a wá ní pé kẹ́ ẹ lọ sí ibi email address yín, kẹ́ ẹ lẹ confirm pé email tẹ́ fi sí yẹn òótọ́ ọ̀rọ̀ ni. Ẹ wá lọ confirm email address yín. Tẹ́ bá ti confirm email address yẹn ó ti tán nìyẹn, ẹ ti sign petition yẹn. Ẹ ṣé o, a dúpẹ́.